di gbére ènìyàn ire ti lọ ọmọ aráyé wọn ò jẹ́ gbàgbé ohun tí wọ́n ti gbélé ayé ṣe nígbà kan tẹ̀bí tọmọ a máa rántí ọjọ́ tẹ́ni ire tẹ́rí gbaṣọ ọjọ́ 17 oṣù keje ọdún 2023 ní Victoria Morinola Alao jáde láyé gbogbo ẹbí ló rántí ọjọ́ mánigbàgbé tí kú wọlé wẹ́rẹ́ tí màmá rọrùn alákejì ó di gbére o alódìgbà ó ṣe àjànàkú sùn bí òkè Victoria Morinola ti lọ àti fẹ́rúfẹ́rú erùpẹ̀fẹ́rùpẹ̀ ó tún di bẹ́ni bá ń jọ ni àní bẹ́nìyàn bá ń jọ nìyàn ọjọ́ ńlá lọ́jọ́ ìsìnkú màmá èrò lọ bìbà wọ́n pọ̀ bí omi àwọn tọ̀yọ́ àwọn tògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n wá nestle staff ẹ̀sìnkú àdúrótì gbogbo ẹbí ní kí n forin dúpẹ́ ẹ̀yin ọ̀rẹ́ àti gbogbo ojúlùmọ̀ tó wá ikú òní kánjú pẹ́ nìkọ̀ọ̀kan mo kí gbogbo Ìgbẹ́sà lápapọ̀ pátá mo kí gbogbo ìjọ First Baptist Church ìdí orógbó Ìgbẹ́sà mo tún kí Victory Baptist Church ìgbókò olùsádà gbogbo yín pátá ni mo kí ẹ kú àgbọ́dìde ọba ó tún ṣe ọwọ́ gbogbo wa ṣe kédùmarè owó yìí àtèmi náà ti ń sọ̀rọ̀ ikú tó pa màmá wa Morinola Alao ikú ire ni màmá kú àmọ́ wọ́n fọmọ sílẹ̀ kí wọ́n tó lọ láyé àwọn ọmọ tí wọ́n bí ni wọ́n wá ń ṣe ìrántí àyájọ́ ọjọ́ tí màmá kú 17th of July ọjọ́ tẹ́rìnwó tí gbogbo ìjù sí mi tìtì ilé ayé kì í ṣàwá lọ fún gbogbo ẹni tó bá láròjinlẹ̀ wọ́n á máa rántí wípé bàbá àwọn ti kú ìyá àwọn ikú ti mú un lọ gbogbo kìràkìtà ẹ̀dá láyé ọjọ́ kan lópin bọ̀ wá dé lágbájá sì mí káròde ọjọ́ abá ti kú ìyẹn kúkú ti dópin gbogbo ẹni tó bá ti ń gbélé ayé ṣe rere ọmọ aráyé ò lè gbàgbé wọn èyí tó sì hùwà ìkà orúkọ tirẹ̀ náà òkúkú ní parẹ́ àmọ́ ṣá ìyá Alao dára èyí ló mú káwọn ọmọ tún ṣèrántí òní ló pọ́dún kan tí màmá rẹ̀ wàlẹ̀ àṣà kólúwa ọba kó bá mi dẹlẹ̀ fẹ́nìyàn ire ẹ jẹ́ ká máa ṣàdúrà fún màmá o iwájú tí wọ́n dojú kọ kó má ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ láéláé gbogbo ọmọ àtọmọ ọmọ èyí tí wọ́n fi sílẹ̀ kí wọ́n tó kú kí wọ́n má ṣe rógùn gbàmígbàmí lágbára Olúwa aburú oníkẹ́ni kọ̀ọ̀kan màmá ti wáyé o màmá sì ti lọ ẹ̀yin ọmọ tí màmá wá fi sílẹ̀ Matthew Olúṣẹ́gun Samuel Felicia Ìdòwú ẹ máa bára yín ṣe òyìn bára wọn ṣe lóyìn ṣe máa fara èèrà bára wọn rìn èèrà lànà ẹ̀sùn ọ̀pọ̀ kẹ́ẹ̀dọ̀kan ṣoṣo àjèjì ọwọ́ kan ìyẹn kì í gbẹ́rù dórí àìjùmọ̀rìn ìní ìjọmejò níyà ẹja ńlá ti lọ nínú omi àrọ̀ gidigba ti lọ lálẹ́ odò Victoria Morinola Alao ti lọ òní ló pọ́dún kan títẹ̀bí tọmọ ti ń ṣe lédè lẹ́yìn rẹ̀ ọmọ aró pẹ́ lómi ó dòkúṣú aró olùkìdìbí pẹ́ lómi ó dé èéfín ìbọn Bámidélé ọmọ arúlógún ọmọ ogun mọ̀ṣẹ́ mọ̀jà àṣẹrẹ̀ ọmọ alógun lábùdó ọmọ fínáfínàfíná èyí tí ń bẹ lágbẹ̀dẹ Ògún ọmọ owú dánilé ọmọ awórin tún ní rọ ó di gbére ìpàdé tún lójú àlá ọmọ gbọ̀ngàn alùfúngbọ̀ngàn àbẹ̀mú ọmọ gbọ̀ngàn alùfóòṣà aráàlú Ògún Bámidélé ọmọ apẹ́lógún láì mẹ́rú wálé máa sinmi láyé olùgbàlà ìpàdé tún lọ́jọ́ àgbéǹde bí wọ́n bá wá ń bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì sétí ẹ̀yin èmi ni Délé ń lorúkọ tèmi ń jẹ́ Bánkọ́lé lorúkọ bàbá tó bí mi lọ́mọ èmi ń Aare Akewi ilẹ̀ Ìgbẹ́sà gẹ́gẹ́ bí ọba bòmí.